Yes, mo kí gbogbo wa nílé lóko níbikíbi tá bá ti ń gbọ́ mi. Ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí. Àkàlàmàgbò TV náà ni a tún dé gẹ́gẹ́ bí ìṣe wa. Mo kí ẹ̀yin bàbá, ẹ kí ẹ̀yin ìyá, ẹ̀gbọ́n àti àbúrò. Ìròyìn míì ti jáde lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ State. Ẹnu ò kúrò lórí Ọ̀yọ́ State. Mo ti sọ pé nǹkan ti ṣe Ṣèyí Mákindé ní Ọ̀yọ́. Ẹnu ò kúrò lórí Ọ̀yọ́ State o. Wọ́n ti jíyàn gbé lọ́yọ́ State o. Headmaster. Kidnapper, bandit kidnap Oyo school headmaster, demand 30 million ransom. Èyí ni ìròyìn tó jáde. Today is 13. Ìròyìn jáde láàárọ̀ yìí. A máa mú ẹnu ba ìròyìn yẹn lóní mọ́bẹ́. A máa ṣe ètò yìí ní short kẹ́ bá wa share. Kí ló dé? Ọ̀yọ́ State. Ó ti di ègbìnrìn ọ̀tẹ̀. Ó ti di ègbìnrìn ọ̀tẹ̀. Bá a ṣe ń pàkan ní mí ìrúwé. Bá a ṣe ń pàkan ní mí ìrúwé ègbìnrìn ọ̀tẹ̀, òun ló ti dà sílẹ̀ o. Ẹ wá gbọ́ o, ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ wá gbọ́. Government suspected to be bandits have kidnapped a 60-year-old headmaster of nomadic basic school, Igbojaye, in Itesiwaju local government area of Oyo State. The victim was identified as Mr. Matthew Kolawole Owode, popularly known as Onoya. The victim's son, Abiola Owode, said his father was returning from a visit to his farm when he was intercepted and abducted by the army assailants. According to him, shortly after the kidnapping, the abductor connected the family using the victim's mobile phone and demanding a ransom of 30 million naira for his release. Ṣé ń gbọ́? Wọ́n mú fóònù ẹni tí wọ́n jí gbé. Òun ni wọ́n ti lò tí wọ́n ti fi pe àwọn mọ̀lẹ́bí pé o, a ti jí èèyàn yín gbé o, a fẹ́ gba 30 million. During a research for a victim on Saturday, the victim motorcycle was recovered after being abandoned in a bush. Lẹ́yìn ìgbà tí wọ́n jí gbé nìyẹn o, wọ́n wá lọ rí máṣíìnì ẹni tí wọ́n jí gbé níbi tí wọ́n abandon ẹ̀ sí. Let's continue. A community expressed deep sadness over the incident, appealing to the Nigeria Police Air Force, the Department of State DSS, the Nigeria Security and Civil Defense Corps, NSCDC, and other security agencies to intervene swiftly and secure the immediately and unconditional release of Mr. Kolawole. Spokesperson for the Oyo State Police Command, DSP Olaiya Ayanlade, confirmed the incident. Wọ́n ti confirm láwọn ọlọ́pàá. The DSP of police, wọ́n ti confirm. I am confirm you that a farmer, Mr. Kolawole, Mr. Owode Matthew, was kidnapped at his farm in Budo area, Budo Are, and efforts are on rescue the man on hot and arrest the perpetrator. He said, DSP ló ń sọ̀rọ̀. The later incident happened after the federal government announced the rescue of school children and teachers kidnapped in same state. Hallelujah. Ṣé ń gbọ́? After ìgbà tí àwọn federal government tí wọ́n announce the release of those children tí wọ́n kidnap pẹ̀lú àwọn teacher and gbogbo ẹ̀. After that time ni wọ́n ti mú iṣẹ́ mi ṣe. Ṣé mo pa ń sọ fún yín? Mo sọ níjọ́ tí ní fídíò tí mo ṣe nígbà tí wọ́n release àwọn people yìí. Ẹ̀yin Ọ̀yọ́ State ẹ lọ gbáradì. Ó ń gbóná fẹlifẹli ní Ọ̀yọ́ State. Ọ̀yọ́ State àníkẹ́ lọ gbáradì. Ó ń gbóná fẹlifẹli. Àmọ́ míì tó fẹ́ ṣẹlẹ̀.
òun ni ohun tí mo sọ last. We don't know who is the next. Àmọ́ ẹni tó kàn wọn, Ọlọ́run má jẹ́ kó kan ẹni tá kàn wá. Òun làdúrà tá a máa gbà. Ẹ jẹ́ ká wo ìròyìn yẹn bí ó sì kù sí. Ìròyìn náà ti tán ibi tó dé dúró nìyẹn. Ṣé bá a ṣe fẹ́ máa bá a lọ́re? Tí wọ́n jí wa gbé ṣeré. Ohun tó yẹ ká mójútó rèé o. Àwọn ọmọ Yorùbá, ibi tí ìṣòro wà rèé o. Ọ̀rọ̀ ààbò is the main priority for us. But èyí tó yẹ ká ṣe, ìjà là ń bára wa jà. A dúpẹ́ kó tí ó rọlẹ̀ díẹ̀. Lẹ́yìn ìgbà tó ti release àwọn ọmọ yẹn, ara gbogbo wa balẹ̀. Báwo náà ṣe fẹ́ gba àwọn ilé ìpadà? Báwo náà ṣe fẹ́ gba arákùnrin padà ń sìn? We beg, torí àwọn mọ̀lẹ́bí wọ́n ti beg the Nigeria police, Air Force, DSS and all the security agency. Ẹ jáde síta láti bá wa gba arákùnrin yìí sílẹ̀. Ilé ìwé ẹ̀kọ́ ni wọ́n dojú kọ ń sìn. Headmaster òun ni wọ́n lọ jí gbé. Headmaster, olórí ilé ìwé òun náà lọ jí gbé. Olórí àwọn olùkọ́ ilé ìwé òun náà lọ jí gbé yìí o. Ṣé rántí Mr. Kọ́láwọlé àbí Mr. kí náà ti ń porúkọ ẹ̀ Matthew náà ni. No, eléyìí ni Matthew. Inú wọn kọ́kọ́ máa tún wọn gé lórí. Bí wọ́n ṣe rèé o. Mathematics teacher for that matter. Mathematics teacher. Mathematics teacher Matthew náà lórúkọ ọmọ yẹn, Mr. Matthew. Bó ṣe gé lórí rèé o. Oyedokun, Mr. Kọ́láwọlé, Matthew Oyedokun. Bó ṣe gé Mr. Oyedokun lórí rèé o. Ọlọ́run má jẹ́ ká gba aburú sí máa tán gbé yìí o. Ṣẹ́ra àwọn pípi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ lórí ayélujára lẹ́yìn ìgbà tó ń release àwọn pípù yìí. Àwọn kan sọ pé àwọn ọmọ school aṣọ school tó ń wọ̀ dà ṣe bí aṣọ school ni wọ́n wọ̀ náà fi kó wọn. Ìbéèrè wọn yẹn ráìtì. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́bẹ̀, irú èmi sọ ọkàn mi ò lọ́bẹ̀. Mo kàn wá rán àwọn analysis kan ni. Wọ́n ní ṣèbí aṣọ school ni wọ́n wọ̀ tán fi kó aṣọ school dà. Wọ́n ní ṣé àwọn ọmọdé wọ̀nyí jọ àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ release ní. Pé ṣèbí wọ́n rà àwọn kan tí wọ́n release tí wọ́n lè rìn tó yẹ pé wọ́n ń dì wọ́n mú rìn ni. Pé kí ló dé táwọn ọmọ eléyìí tí wọ́n tẹ̀ ń yọ̀ tí wọ́n ń du bisikíìtì jẹ níbi táwọn ń ṣàkíyèsí. Wọ́n láṣọ school tó ń wọ̀ sọ́run gbà. But èmi ṣàkíyèsí pé woman yẹn aṣọ yẹn náà ló wà lọ́rùn ẹ̀. Àbí ó ṣe ìyá aṣọ tiẹ̀. Ọ̀yọ́ State wetin. So ẹ̀yin ènìyàn wa bá ṣe rí rèé o. Ẹ bá wa pín ètò yìí. Ibi tá a rí dé rèé o. Ohun tá a ti rí òun la gbé wá fún yín o. Ọ̀yọ́ State náà ni o. Ọ̀yọ́ State ní lánàá. Ọ̀yọ́ State ní lẹ́ni bí ẹkùn àpọ̀pọ̀ jẹ. Ìmíì ló ti ṣẹlẹ̀ o. Àmọ́ nẹ́sùn wọn tó kàn má ti pa máa yìí o, kàn má ti lọ bẹ́ẹ̀ lórí o. Ara àwọn Agbesumomi yìí kan sílẹ̀ ò ṣe mọ ohun tó ṣẹlẹ̀ láàrin wọn nígbà tó fẹ́ gba àwọn pípù yìí. Wọn ò gbà wọ́n lọ́fẹ̀ẹ́ o. Ẹ̀mí àwọn sójà lọ, wọn ò kọ̀ fún wa ní the actual figure. Àwọn agbófinró tẹ̀mí wọn lọ sí. Wọ́n jọ bára wọn fà á o. Ṣé rí pé wọ́n kó lára wọn, wọ́n pa lára wọn, wọ́n dẹ̀ arrest àwọn mẹ́jọ kan live. Ẹ̀mí àwọn sójà lọ. Even cameraman, ẹni tó gbé kámẹ́rà dání, Panasonic cameraman, ẹ̀mí ẹ̀ náà lọ sí. So wọ́n rí pé wọ́n ti pa lára wọn bí ara wọn tó escape ọwọ́ rẹ̀ bá àwọn ló ti ṣe lé. Wọ́n pọ̀ kiri inú igbó wa. Wọ́n pọ̀ káàkiri. Òun la fi ń pariwo all the time pé these people have surrounded us. They have surrounded all our land. Ibi tá à ń pariwo tó. Wọn ò mójútó ọ̀rọ̀ ààbò tó o. Wọn ò mójútó ẹ weaponize àwọn àmọ̀tẹ́kùn. Ẹ kó ìbọn gidi lé wọn lọ́wọ́. Ẹnikẹ́ni tó bá ti ń tako state police ẹ ti mọ̀ pa ara wọn ni. Ẹnikẹ́ni tó bá ti ń tako state police ẹgbọ́n nǹkan táwọn àwọn northern tó ń sọ. Torí ọ̀nà ọgbọ́n àrékérekè tó fẹ́ fi ajáàkì state police òun náà wá. That is it. We need